أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراطا مستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Today is on the 4th of May 2023. Àṣẹ ìjìlá Amẹ́ríkà báyìí ni, but kí n tó jáde mo ní mo látàrí release fídíò tí mo fẹ́ tàrí ṣe because mo rí fídíò kan lánàá èyí tí Alfa Abass ọmọ ajáná sí Babawa Sheikh Muheedeen Ajadi Bello tí wọ́n ṣe. Mo wá pè wọ́n because Al-Quran ó jẹ́ kó yọ pé in jahalu fasiqun bin-naba'i fatabayyanu. Bá mo rí fídíò yẹn tí mo rí ibi orí péjì tí mo ti rí kò ju bí 20 minutes ọ̀tẹ́ ní post ẹ̀ ní àwọn èèyàn send ẹ̀ sí mi. Mo wá pè mo ní Alfa Abass mo rí fídíò báyìí tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa Babawa Sheikh Muheedeen Ajadi Bello pé àwọn kan sọ wípé bàbá lọ gbé 30 million fún Sunday Igboho ní Kútọ̀nù. Mo á ní pé fídíò tẹ́ ń sọ̀rọ̀ nípa yẹn ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn o èmi ni mo sọ̀rọ̀ 30 million ní Kútọ̀nù ìgbọ́n lọ gbé èèyàn àáfàá kan lọ gbé owó fún Sunday Igboho ní Kútọ̀nù. But ẹjọ́ tó tó Ọlọ́run ibo ni èèyàn kan ti dárúkọ bàbá pé bàbá Muheedeen Bello Ajadi ni wọ́n lọ gbé owó fún Sunday Igboho. Ẹ gbọ́ fídíò yẹn látẹnu wọn. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí níwọ̀nba ṣókí náà ni nítorí pé gbogbo nǹkan ní máa dìtàn. Báráyé bá sọ̀rọ̀ kan bàbá rẹ̀ ní jáde lórí ẹ̀ ó ń túmọ̀ wípé bóyá ní tí wọ́n sọ òótọ́ náà nù tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. À ń gbọ́ ní orí social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wípé bàbá oníwàásí àgbáyé wọ́n lọ kí olóyè Sunday Igboho nílùú Kútọ̀nù wọ́n sì kó 30 million fún olóyè Sunday Igboho pé bàbá wa aṣíwájú bàbá president elect bàbá Bọ́lá Ahmed Tinubu ló ní kí bàbá ó kó fún olóyè Igboho. Ọ̀rọ̀ yìí ó jẹ́ irọ́ tó jìnnà sóòótọ́ pátápátá. Irọ́ tó jìnnà sóòótọ́ ni. Gbogbo ayé ló mọ olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ọmọ bàbá oníwàásí àgbáyé. Àìmọye inú videos àìmọye àyè ni olóyè Sunday Igboho tí máa ń fẹnu ara wọn sọ pé bàbá ni bàbá mi. Níjọ́ tí bàbá àwọn ti kú làwọn ti mú bàbá gẹ́gẹ́ bí bàbá. Ìbàdàn làwọn sì ń gbé ìyẹn láti ní bàbá mi ó bá wà ní. Bàbá náà sì rí olóyè Igboho gẹ́gẹ́ bí ọmọ wọn. Àdúpẹ́ fọ́lọ́run. Bàbá lọ kí olóyè Igboho nílùú Kútọ̀nù, no doubt about that. Kí wá ní bàbá bá lọ kí ni tí wọ́n bó lóyè Igboho sọ. Mo wà ń bẹ níjọ́ náà mo láǹfààní àti tẹ̀lé bàbá lọ sílùú Kútọ̀nù láti lọ rí olóyè Sunday Igboho. Èyí tí mò ń sọ yìí mi ò sọ pé wọ́n ní wọ́n pé kìí ṣe àgbọ́sọ. Ọ̀rọ̀ tó ṣojú mi òun lọ̀rọ̀ tí mò ń sọ yìí. Bàbá polówó Igboho wọ́n ní rẹ̀ Sunday ọ̀rọ̀ tí mo wá rí ọ fún kìí ṣe ọ̀rọ̀ orí fóònù kò dẹ̀ kì í ṣe ọ̀rọ̀ tí mo lè fi rán èèyàn àfi kí n wá bá ọ fúnra mi báyìí. Wọ́n ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ń pe àwọn pé bàbá ọmọ yín lẹ pé ọmọ yìí ọmọ yín lẹ pé Sunday Igboho yìí òun náà sì ń pè yín ní bàbá òun. Ẹ bá ní bá sọ̀rọ̀ ẹ bá ní bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n gbé dání pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Pàápàá jùlọ tọ́lọ́run tún wá kádàrá pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu bàbá president elect lásìkò yìí wọ́n jáde ńgbà náà láti dìbò ni. Bàbá sì pé olóyè Igboho wọ́n ní Sunday ọ̀rọ̀ tí mo wá bọ̀ fún yìí mo fẹ́ kó fọ̀rọ̀ ìpọ́n mi lé. Tinubu rán mi sí ọ láti wá bá ọ sọ̀rọ̀.
ṣùgbọ́n gẹ́gẹ́ bí wípé Yorùbá ni ọ́, Yorùbá ni mí, Yorùbá ni Tinubu náà. Nítorí olóògbé dání yìí, ẹ̀ ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá ni, ò ń jà fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ni. Bó bá wá jásí pé Yorùbá ló ń jà fún, òmìnira Yorùbá ló ń jà fún, lásìkò yìí Yorùbá náà ló wà ń bẹ̀ tó fẹ́ tí ń dupò yìí. Èmi fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ẹ̀ pé gbogbo ìyówù tẹ́rí kẹ́ ti máa ṣe bọ̀, gbogbo fàákájà tẹ́ ti ní, gbogbo ìjàngbọ̀n tẹ́ ti jọ ní látòkè délẹ̀, mo fẹ́ kẹ́ ẹ dá dúró báyìí fún ṣàtìlẹ́yìn tó lóòrìn, ṣàtìlẹ́yìn tó nítumọ̀ fún bàbá Bọ́lá Ahmed Tinubu. Ní tí mo wá rí ọ fún nìyẹn. Olóyè Sunday Igboho ń jọ́nà sí ní bàbá, kò sí ń tẹ́ ẹ gbàtì lọ́wọ́ mi, kò sí nǹkan náà bó ti le tó bá jásí pé ń tẹ́ ẹ fẹ́ nìyẹn tó màá sọ fún gbogbo àwọn èèyàn mi kí wọ́n dá kí wọ́n dá gbogbo ohun tí wọ́n ń bá bọ̀ lórí fàákájà tí wọ́n ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìbò ànídìbò lágbájá ni làkàṣègbè ni, màá ní kí wọ́n dá dúró. Inú bàbá dùn. Níjọ́ náà ń gbà sọ̀rọ̀ tán, bàbá ò fún ní 1 naira. I repeat, bàbá ò fún olóyè Sunday Igboho ní 1 naira nítorí pé bàbá wa Tinubu ò rán bàbá láti lọ bá sọ̀rọ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bíi wípé kẹ́mi náà ṣe léyìí láti lè fi dá sí ilẹ̀ Yorùbá. Bóyá bàbá Tinubu ó máa gbọ́ nísìnyí àbí wọ́n máa gbọ́ lẹ́nu àwọn èèyàn kan ni pé bàbá lọ bá olóyè Sunday Igboho. Àwọn àti bàbá Tinubu ò jọ sọ àjọsọ lórí ẹ̀ pé bàbá yẹn lọ bá mi bá. Bàbá ò sì sọ pé bọ̀ nígbà wọn lọ bá olóyè Igboho tó bàbá ò sọ fún Tinubu pé mo lọ bá sọ̀rọ̀. Bàbá lọ bá olóyè Igboho sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ wọn ni. Ẹ̀yin ayé, ẹ̀yin èèyàn, gbogbo ẹni tí ń sọ pé wọ́n gbé 30 million fún Igboho, ńbolẹ̀ ti rí, ńbolẹ̀ ti gbọ́. Ẹ sì bẹ̀rù ọjọ́ tí ó kó ẹ̀yin nìkan nínú sàárè. Ọlọ́run iná sámàá, gbogbo etí yín tẹ́ ẹ fi gbọ́ àbí tí tẹ́ ẹ fi ń digest ẹ̀, wàlbásọ̀rà, ojú tó olóòfin rí, wàlfọ̀ àdà, ọkàn rẹ tó fi ń ru aburú yẹn láti lè máa fi ba orúkọ ọmọlàkejì rẹ jẹ́. Ọlọ́run ní kánà, Ọlọ́run ní ùlá ìkàkánà á ní òmàṣẹ́ òòlà. Bó bá dijọ́ tó ò ní lágbára, tẹ́nu rẹ ò ní lè sọ̀rọ̀ mọ́, tó ò ní lágbára àti ṣe nǹkan kan mọ́, Ọlọ́run ní gbogbo ẹ̀ ni ó mọ̀ sọ̀rọ̀ ń jọ́nà, etí rẹ ó mọ̀ sọ̀rọ̀, ojú rẹ ó sọ̀rọ̀, ọkàn rẹ tó fi ń rorò kúrò nì náà, Ọlọ́run ní yóò gbogbo ohun tí ń bẹ́ẹ̀ lèmi Ọlọ́run ni màá máa béèrè, gbogbo ohun tẹ́ ẹ kó síbẹ̀ tẹ́ ẹ ní lágbára láti parọ́. Ẹjá bẹ̀rù Ọlọ́run, ẹjá bẹ̀rù Ọlọ́run. Kò síbi tá à ń lọ tá à ní rọ́kọ̀, mọ́ torí pé o fẹ́ dáa, mọ́ ba ẹlòmíì lórúkọ jẹ́. Bó bá ìbá ló jẹ́ lórúkọ jẹ́ lónìí, rántí pé bí ò bá lágbára láti ṣe nǹkan kan fún ọ, Ọlọ́run tó dá ọ tó dẹ́ni o bà lórúkọ jẹ́ ń kọ́. Ọlọ́run ń kọ́. Ẹ dákun jàmá, clarification ní eléyìí tí mo ṣe yìí nípa wípé bàbá Bọ́lá Ahmed Tinubu, bàbá president elect, wọn à fi owó kankan rán bàbá sí olóyè Sunday Igboho, wọn à fi owó rán bàbá oníwàásí àgbáyé sí Sunday Igboho. I repeat, bàbá Bọ́lá Ahmed Tinubu, wọn à fi owó kankan rán bàbá Sheikh Muheedeen Bello sí Sunday Igboho. Gbogbo ẹni tó bá wá sọ wípé tó bó ti rí nù, ó kù wọ, ó kù Ọlọ́run. Bó bá rí bẹ́ẹ̀, ó kù ọ́, ó kọ Ọlọ́run. Bí ò bá rí bẹ́ẹ̀, ó kù ọ́, ó kọ Ọlọ́run. Níjọ́ tẹ́nìkan kan ó máa jíyìn iṣẹ́ rẹ̀, ó máa bọ́ lọ́hùn bẹ̀, ó máa bára rẹ̀ ń bẹ̀. Ìdí eléyìí jàmá, ẹ jọ̀ọ́, irú ọ̀rọ̀ báyìí, ọ̀rọ̀ tí máa ń dá rúgúdù lẹ̀ ni, ọ̀rọ̀ tó máa ń dá wàhálà lẹ̀ láàrin ìlú ni. Kò rí bẹ́ẹ̀, irọ́ tó jìnnà sóòótọ́ ni. Kọ́lọ́hun kó jọ kó dákun gbogbo ẹni ó bá gbérú ọ̀rọ̀ báyìí dání àbí tí ń bẹ lábẹ́ irú ọ̀rọ̀ báyìí, Ọlọ́run mọ́sà bá ní ṣàforíjìn fún wa, Ọlọ́run bá ní tọ́ wọn sọ́nà, Ọlọ́run bá ní tọ́ wọn sọ́nà. Albarka la ilaha illallah wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, walhamdulillahi rabbil alamin. Sallu ala an-nabiyil karim.
now ẹ wá gbọ́ bí àfa Abass ṣe sọ̀rọ̀ ṣe mọ̀ pé nígbà míì jẹ́jẹ́ ni wàhálà máa jókòó ọmọ ènìyàn ló máa lè fi gọ̀ọ̀gọ̀ fa wàhálà lórí ikọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó dẹ̀ sọ fún wa pé làhánà ọlọ́run ègún ọlọ́run kó lọ bá ẹni tó bá lọ jí wàhálà lórí ìjókòó. Ẹ dákun àfa Abass, gbogbo wa ni a jọ jẹ́ ọmọ fún bàbá tí kò dẹ̀ sẹ́ni tó ń wá kí àbùkù ta bá bàbá. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àfa Abass ni wípé mo dẹ̀ sọ fún wọn lánàá nígbà tí mo pè wọ́n tó nígbà tí mo pè àfa Abass n tó sọ ni pé àwọn kan ló pe àwọn pé wọ́n ń sọ̀rọ̀ bàbá lórí mídíà pé wọ́n ní bàbá lọ gbé 30 million fún Sunday Igboho. Mo á béèrè lọ́wọ́ àfa Abass wípé ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run àwọn tó ń sọ yẹn wáì tí ẹ béèrè fídíò ibi téèyàn kan ti mention orúkọ bàbá pé bàbá ló lọ gbé owó fún Sunday Igboho. Why? Because Al-Qur'an sọ pé in ja'akum fasiqun bin-naba'i fatabayyanu. Tí àwọn pòkì bíi Sunday Igboho àti gbogbo àwọn àtìbáwé ẹ̀ tó bá pè yín àfa Abass in ja'akum fasiqun bin-naba'i táwọn pòkì àwọn fásìkù tó bá pè yín lórí ọ̀rọ̀ fatabayyanu kílẹ̀tì ẹ̀ nìkan mú ẹ̀rí ọ̀rọ̀ yẹn wá kẹ wá wò bóyá ẹnikẹ́ni ó dárúkọ bàbá because tí tó fi di èmi on the 4th or àná on the 3rd ẹni fídíò yẹn èmi ò rí mi ò dẹ̀ gbọ́ bí tí ẹnikẹ́ni ti dárúkọ bàbá báyìí Sheikh Muheedeen ni pé àwọn náà lọ gbé owó fún Sunday Igboho. Èmi ni mo call sí ọ̀dọ̀ program ọba ńlá pé àáfàá kan tó lórúkọ ó lọ gbé owó fún Sunday Igboho. Mi ì dẹ̀ withdraw statement yẹn mi ì withdraw ẹ o ṣùgbọ́n kò sẹ́ni tó dárúkọ bàbá Muheedeen Bello ní ti fẹ́ sọ fún yín nìyẹn so that ẹ wá ń sọ ń sìn àfa Abass ẹnu yín dùn gẹ́gẹ́ bí Sunday Igboho ṣe rán yín mo dẹ̀ ti sọ ní fídíò tí mo ṣe lánàá mo nínú àwọn aburú tí Sunday Igboho máa ń ṣe lẹ́rí yẹn ó kàn máa dédé pé èèyàn kan akọ̀ràn wá ta a wá fi dá wàhálà alẹ́ láàrin mùsùlùmí àwa mùsùlùmí dẹ̀ ká ti gbọ́n wípé Sunday Igboho ya ṣàìtọ́ni zamani ni ṣe àmọ́ ilé ìkọ́lá àkọ́kọ́ yín àfa Abass ilé ìkọ́lá àkọ́kọ́ ilé ìkọ́lá kejì àmọ́ mo ń tijú Sheikh Muheedeen mọ́ yín lára àfa Abass mo ń tijú Sheikh Muheedeen mọ́ yín lára tọ́lọ́run bá lo Sunday Igboho fún yín láti ṣe àwọn oore kan fún yín nínú ayé ṣó tó ohun tí ọba tó ní í ṣe fún yín nínú ẹ̀sìn ni nífẹ̀ẹ́ Sunday Igboho tó mi ihun tó yà ìmọ̀ Sunday Igboho ni pé nítorí pé ó gbógun ti ẹ̀sìn ni ihun tó sọ ìmọ̀ Sunday Igboho dọ̀tá nìyẹn Sunday Igboho wá gbógun ti ẹ̀sìn ẹ wá wò torí pé ó ṣe àǹfààní kan fún yín nínú ayé rẹ̀ ti ní gẹ́gẹ́ bí èèyàn ẹ wá sọ̀rọ̀ kan ẹni òótọ́ ni bàbá lọ sí Kútọ́nù mo fẹ́ kọ́ béèrè lọ́wọ́ yín pé wọ́n ní ẹlẹ́ẹ̀fọ́ ó ní tó àkìtàn nígbà tẹ́nikẹ́ni ò dárúkọ bàbá tí Sunday Igboho wá rán yín pé kẹ́ lọ clear ike bàbá ò fóun lówó àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ṣé ọjọ́ tí bàbá lọ sí Kútọ́nù ṣé wọ́n ṣe fídíò ni èmi ò rí èmi ò mọ̀ bí bàbá lọ Kútọ́nù àbí wọn lọ Kútọ́nù wáyé tí Sunday Igboho ṣe rán yín pé bàbá là ń sọ tí kì bá ṣe pé bóyá ara ń fu yín àfa Abass èmi ò sọ pé bàbá lọ gbówó mi ìdárúkọ bá Sheikh Muheedeen ni o ṣùgbọ́n tí màá pé ara ń fu yín wáyé tí ẹ̀yin sáré sọ pé bàbá ni wáyé Sunday Igboho náà ṣe rán yín wáta ó túmọ̀ sí wípé ẹ máa rántí ẹni tó mọ ọ̀rọ̀ gbọ́ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ẹ wá ròyìn pé gbogbo èèyàn ló mọ̀ pé Sunday Igboho ọmọ bàbá ni bàbá náà ọmọ Sunday Igboho lóòótọ́ ni Sunday Igboho máa ń sọ bẹ́ẹ̀ àmọ́ gbogbo bí wọ́n ṣe ń láàlì bàbá lórí mídíà ẹ dákun jọ́ olè kí Sunday Igboho jáde pé bàbá mi lẹ̀ ń láàlì báyìí kódà Saheed Shittu ó sọ ọ̀rọ̀ ọjọ́ tó máa láàlì bàbá ó tún sọ wípé bàbá mi Sunday Igboho ní kò ní má bù yín ẹgbọ́ lẹ́nu Saheed náà. Alhaji Muheedeen Bello mo ń bọ̀ wá bá yín o ọmọ yín bọ́ta ń dìfẹ́ǹdì yín àmì èmi ò lọ́mọ bá sọ̀rọ̀ o ṣẹ́ni gbọ́ Alhaji Muheedeen Bello mo ń bọ̀ wá bá yín má jẹ́ gbogbo èèyàn mọ̀ pé wáàsì tẹ́lẹ̀ ń ṣe yẹn sọ́ọ́lọ́hún fọwọ́ sí àbánọ́bí fọwọ́ sí ṣé bá ọmọ yín kò lẹ́kọ̀ọ́ ni ọmọ yín ò lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ̀kọ́ ó wá bọ́ta ó wá fẹ́ máa dìfẹ́ǹdì yín má jẹ́ ká mọ̀ pé ní yẹpẹrẹ ní bàbá Muheedeen Bello bàbá Muheedeen Ajani Bello máa jẹ́ kẹ́ mọ̀ pé ẹni yẹpẹrẹ ní níwájú Ọlọ́run máa púrùfù ẹ̀ fún yẹn rí ṣe bá wọn dákẹ́ fún yín ni Sunday Igboho dì mí lọ́wọ́ fún yín o
kò sẹ́ni tó dì mí mú lọ́wọ́ fún yín bàbá Muheedeen Bello èmi kàn máa ń wo pé ti ṣiṣẹ́ sẹ́yìn ni òṣìlẹ̀ wá ń ṣe ń sìn máa jẹ́ kẹ́ rí i pé orí yín ò pè é ọmọ yín bẹ́ bọ́ta ń lọ ṣe fídíò ta ló yẹ. ẹgbọ́n bí sáyẹn ṣe láyé ó tún wá fi Sunday Igboho jẹ́rìí pé Sunday Igboho ni má bu yín o tó ẹgbẹ́ lóòótọ́ bẹ́ẹ̀ ṣe ń ròyìn pé bàbá Sunday Igboho ni bàbá Muheedeen kò sí nǹkan tó ná Sunday Igboho pé Saheed yóò bàyẹ̀ bàbá mi ló bú ǹjẹ́ o lè kí Sunday Igboho ṣerú ẹ̀ ǹjẹ́ o lè kí tó ṣerú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ọmọ ìranù tó jáde lẹ́jọ́ mẹ́ta tó ń pè rẹ̀ ní ọmọ ta lè ṣùjù tó ń wé tẹ́sùn gbénú ẹ̀ yẹn tó jáde lẹ́jọ́ mẹ́ta yìí yẹn ẹ wo bó ṣe láàlì ṣé Muheedeen Bello tẹ́ pé àwa yìí gan ara tàwa ẹni tó wá ń pe bàbá Muheedeen ní bàbá ẹ̀ ẹ dákun ǹjẹ́ ẹ̀yin tó jáde kò ní bàbá mi lẹ́ mú báyìí kó tiẹ̀ wá ṣe kíní kan kó wá pọ̀ ọmọ ẹ lórí aago pé ẹ bá mi wá nọ́mbà ọmọ yẹn wá kó wá pọ̀ ọmọ ẹ lórí aago pé bàbá mi ló ń bú yẹn ó yá bọ́tà kó lọ tọrọ àforíjì ọmọ yẹn ò ní gbóhùn Sunday Igboho láyé ẹ̀ kó máa jáde tó pé inú àwọn àtìbáwò Sunday ni inú àwọn tí Sunday initiate lórí mídíà tó fún ní courage ipe kọ́ máa wá polówó ẹbọ nígbà tó ti gba ọgbọ́n láyè torí pé òun ló kọ́kọ́ sọnù ọ̀rọ̀ ẹ̀ pé Yorùbá nation àwọn ọwọ́ táwọn bá gbà ó kò ní sí mọ́ṣáláṣí kò sì ní sí ṣọ́ọ̀ṣì kankan nílẹ̀ Yorùbá mọ́ wàláì mo ní voice ẹ̀ lọ́wọ́ mo kò ti sọ tipẹ́tipẹ́ so that ẹbọ tó fẹ́ gbà láàyè tó fẹ́ lé mọ́ṣáláṣí tó fẹ́ lé ṣọ́ọ̀ṣì kó nílẹ̀ Yorùbá òun la ti ń rí yẹn so that ṣó jáde kó tiẹ̀ pọ́ ọmọ ẹgbẹ́ lọ́bẹ̀ bàbá mi ló ń bú àwa ta tó wá ń jáde tẹ́ pé à ń sọ̀rọ̀ pé wọn lè máa bú àwọn àfáà báyìí wọn lè máa bú àbá báyìí tí a bá wá sọ ọ̀rọ̀ kan ẹ̀ wá wọ́n wá rán yín kẹ́ wá tako wa Abass ṣe mo pè yín lánàá mo dẹ̀ sọ fún yín gbogbo bó ṣe bú bàbá wa tó bóyá bó bá ṣe Muheedeen Bello ìgbésẹ̀ wo gan lẹ́yìn gan gbénu ayé lórí ẹ̀ fídíò wo lẹ ṣe lórí ẹ̀ bóyá bú bàbá tó ẹ̀rí fídíò kan ṣe lórí ẹ̀ ẹ̀rí gbèsè kan ṣe ẹ̀rí kankan ṣe ẹ̀ ń wò ràn ìta àbá wa ṣe lẹ́yìn máa wá ní ẹ fẹ́ jáde Abass kí lè jẹ́ first and the last torí pé mo sọ fún yín pé òótọ́ o dárúkọ mi ṣùgbọ́n èmi mo sọ̀rọ̀ 30 million àmọ́dẹ̀ tí ń béèrè lọ́wọ́ yín pé ẹ lọ mú ẹni tó dárúkọ bàbá wa tẹ bá lè rí fídíò ẹni tó dárúkọ bàbá wa màá gbàgbé fídíò yìí tẹ ẹ ṣe o wà ó ní síkàn ó ní wáyé tẹ̀yàn kan ò dárúkọ bàbá tẹ máa wọ́ bàbá wa ẹ tó wá níta bàtà máa wá parí ọ̀rọ̀ ẹ máa rántí pé gbogbo sọ̀rọ̀ tó bá fẹ́ sórí mídíà kó máa rántí pé àwọn kan mọ ọ̀rọ̀ gbọ́ now ẹ wá sọ pé bàbá dìídì gbéra láti Nàìjíríà wọ́n lọ sí Kútọ́nù ẹ máa gbọ́ yín lọ sọ bẹ́ẹ̀ o ẹni bàbá dìídì gbéra láti Nàìjíríà wọ́n lọ sí Kútọ́nù wọ́n lọ bá Sunday Igboho sọ gẹ́gẹ́ bí bàbá sọmọ wípé kó jọ̀wọ́ ihun tó ń polongo nípa Yorùbá nation torí pé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ Yorùbá ni kó ṣe àtìlẹ́yìn fún ọmọ Yorùbá kó bá gbogbo àwọn àgìnámù rẹ̀ sọ̀rọ̀ kí gbogbo àwọn àgìnámù ẹ̀ kan jáwọ́ lápọ̀n tí ó yọ kó dá mi lákaná bàbá wa dìde gbéra láti Nàìjíríà odidi Sheikh Ajani Muheedeen Bello wọ́n lọ bá Sunday Igboho tí bàbá ẹ̀ ò jẹ́ nǹkan nú ayé ní bàbá tó di jẹ́ gbogbo nǹkan tán ó wá lọ bá ní Kútọ́nù pẹ̀lú bó ṣe lọ bá ní Kútọ́nù tó bá sọ̀rọ̀ tó ẹjọ́ tó tọ́ Ọlọ́run tí Sunday Igboho ṣeun tí bàbá fẹ́ tí Sunday Igboho ṣeun tí bàbá fẹ́ tó fi di ọjọ́ ìdìbò báyìí Sunday Igboho ti ń sọ fún àwọn Yorùbá nation pé irọ́ wọn gbọ́dọ̀ dìbò dóvidávide pé ìbò tá a dì tán ní orílẹ̀-èdè Nàìjíríà yìí Ọlọ́run ó ti wà nú àkọọ́lẹ̀ Ọlọ́run bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu máa wọlé ni wàláì tàláì wàláì àwọn ọmọ Yorùbá nation fẹ́ bà nǹkan jẹ́ torí pé àwọn Ìgbò wọ́n dira wọn mú ọ̀sẹ̀ wọn ló ti ṣe ọwọ́ kódà báwọn Ìgbò ṣe ń pariwo Biafra tó nígbà tó di àsìkò ìdìbò gbogbo ọmọ Ìgbò lọ gba voters card gbogbo ọmọ Ìgbò ló dìde lọ dìbò fún Peter Obi àwa Yorùbá wọ́n ti divide wa wọ́n ti pín wa ọ̀pọ̀lọpọ̀ 40% ọmọ Yorùbá ni wọ́n gba voters card nítorí pé gbogbo àwọn Yorùbá nation wọ́n ti brainwash àwọn èèyàn pé kò ní sí dìbò so that 40% ọmọ Yorùbá ni wọ́n gba voters card nígbà tó máa di 10 minutes táwọn Yorùbá nation kan máa padà wá tí Sunday Igboho tún rán wọn tí wọ́n tún lọ́gbọ́n lọ ètè kò torí ẹ̀ jáde náà o àwọn tó tún rán náà gbàtà àwọn yẹn tún lọ jíṣẹ́ yẹn ó tún padà lọ búra lọ́dọ̀ Kókìkí pé òun ò rán wọn o
jẹ́ pé gbogbo divine and rule tí Sunday Igboho máa ń lò nígbà tí wọ́n wá di dá ẹ̀mí táwọn yẹn máa padà wá jáde ẹ̀pà òbóró mọ́ àsìkò tí wọ́n máa register voters card ti bọ́ tó já sí pé ìdìbò tá a dì lóyún àwọn òbí àwọn Yíbò ti fẹ́ gba Lagos State mọ́ wa lọ́wọ́ lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run ń táwọn wí kọ́ làbá máa wí gbọ́dọ̀ máa fẹ́ lò bẹ́ẹ̀ ni pé bí bàbá ṣe pọ́n lé tó ṣóhun pọ́n bàbá lé torí ẹ bọ́ tá ń sìn ẹ wá fẹ́ máa clear Sunday Igboho ẹ fẹ́ máa clear Sunday Igboho ṣóhun pọ́n bàbá lé so that afábàmọ̀ fẹ́ rọrọ̀ yìí ni èmi àti yín ò níjà ẹ̀rẹ̀ ń ṣe oníjà mi because innamal mu'min ikhwa ọmọ ìyá ni wá ṣùgbọ́n mo fẹ́ rọ̀yìn gbogbo ọjọ́ tó bá ti gbọ́ pé wọ́n sọ ọ̀rọ̀ kan ẹnìkan fún yín ní ujà ẹnìkan fún yín ní evidence bí mo ṣe wà yìí kò sí ọ̀rọ̀ tíyàn lè bá mi sọ pé èèyàn kan sọ màá kọ́kọ́ lọ wo ọ̀rọ̀ yẹn fún ara mi màá wo sékọ́ ọ̀rọ̀ yẹn màá wo tọ́rọ̀ yẹn ti ń bọ̀ kí n tó di pé mo sọ anything lé lórí Abass ẹ sọ fún mi lánàá nígbà tí mo pè yín pé ẹ̀wọ̀n kan ń pè yín ní ipò wọn náà àwọn kan ń sọ ọ̀rọ̀ nípa bàbá wọn ní bàbá lọ gbé owó fún Sunday Igboho ohun tí mo wá fẹ́ béèrè gangan ni pé ẹ lọ mú fídíò bí tí wọ́n ti dárúkọ bàbá wa ó tán ẹ lọ kódà kó má jẹ́ èmi ẹ lọ mú fídíò bí tí wọ́n dárúkọ bàbá wa nísìn ẹ kàn wọ́ bàbá ẹ fẹ́ wọ́ bàbá wọnú fracas ṣé ó dà tó ń bá ní Sunday Igboho gba owó ṣóhun máa náà wọn ò gbowó ni àbọ̀ náà wọn ò gbowó àbí ẹ mọ iye propaganda Sunday Igboho gan ti cost lórí mídíà yìí ẹ mọ ní Sunday Igboho jẹ́ pé odindi pírẹsidẹ́ǹtì Buhari ó pe Ọọ̀ni ó pe odindi kábíyèsí Ọọ̀ni ìpè ẹ bá ọmọ yín sọ̀rọ̀ o gbogbo wèrèwèrè ọ̀nà tó ń ṣe kiri yìí ẹ bá sọ̀rọ̀ à ń tijú yín ni o odindi Ọọ̀ni torí Sunday Igboho lọ sí Àbújá ó lọ bẹ odindi pírẹsidẹ́ǹtì Ọọ̀ni wá pe Sunday lórí aago báyìí pé Sunday gbogbo ohun tó ń ṣe yẹn lọ jáwọ́ ń bẹ̀ o president ló rán mi sí ẹ o lọ jáwọ́ ń bẹ̀ o torí pé wọn fẹ́ fìyà jẹ o kí n Sunday Igboho wí ó fò bọ́ta ó ní Ọọ̀ni ti lọ gbowó propaganda ó dẹ̀ fi bà Ọọ̀ni lórúkọ jẹ́ tó ṣépè tó sọ̀rọ̀ burúkú sọ̀ọ̀ni ẹ dákun so that ẹni tó lè máa ṣerú yẹn fún yàn tó dákun tó bá ló gbowó tí mo dẹ̀ mọ̀ pé lóòótọ́ ló gba owó kóhun bọ́ta kó lóhun ò gbowó wáyé tẹ́ máa ní fẹ́ defend àbígbà tí kọ́lọ́mbà Afọ̀nukẹ́ bàbá wa Aláàfin Ọ̀yọ́ tó kú bàbá Aláàfin náà pé Sunday Igboho jáwọ́ lórí gbọ́nà ọ̀dọ́ tó ń bá kiri kódà ìgbà yẹn bàbá kí ó gba góòdù ló tún mú lọ tó náà fẹ́ jẹ Baṣọ̀run ẹ̀túbọ̀ ó náà fẹ́ jẹ Baṣọ̀run gbogbo ilẹ̀ Yorùbá bàbá Aláàfin dẹ̀ ti rẹ́dí àti fún ní Baṣọ̀run ilẹ̀ Yorùbá gbà yẹn bàbá Aláàfin tó bá máa jẹ Baṣọ̀run ilẹ̀ Yorùbá wàá jáwọ́ lórí gbogbo ọ̀nà ọ̀dọ́ tó ń ṣe yìí torí pé a lè fẹ́ jẹ Baṣọ̀run ilẹ̀ Yorùbá kó dẹ̀ ní kó fẹ́ máa bájọba jà ó dẹ̀ promise ọ̀gá pé bàbá máa filẹ̀ máa jáwọ́ ó dẹ̀ ẹ bá ń wówó díẹ̀ kí n fún gbogbo àwọn bọ́ìsì bá fún àwọn bọ́ìsì àwọn máa jáwọ́ ṣe bóun ni Sunday àárọ̀ padà sọ nínú voice tó jáde yẹn pé bàbá Aláàfin ní káwọn padà wá níjọ́ kẹta ọjọ́ tó ní kó padà wá ó padà jọ Sunday àárọ̀ ní setting ọjọ́ yẹn ló wà ní Saheed Shittu jọ lọ síbẹ̀ tó lọ gba owó lọ́wọ́ bàbá Aláàfin owó tó gba èèyàn mélòó fún bẹ́ẹ̀ ṣó torí ẹ̀ withdraw sọ́dà bàbá Muheedeen Bello wa tún wá lọ bá ní Kútọ́nù wọn ní kó withdraw ṣó torí ẹ̀ withdraw àbí Bọ́lá Ahmed Tinubu náà lọ padà di president báyìí nísìn ó wá ń dọ́gbọ́n wá bẹ̀bẹ̀ lẹ́yìn ìsìn torí àwa mọ àwọn tó ń bẹ̀ pé kó bóun bẹ Bọ́lá Ahmed Tinubu kán lè foríjì òun wá láwọn ò ní foríjì Nàìjíríà máa da Nnamdi Kanu àti Sunday Igboho tẹ́lẹ̀ dà lóru ẹ̀yin la máa fi rúbọ Nàìjíríà so that eléyìí mo kàn wá fi ṣe clarification gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe clarification ẹ wá mo fẹ́ kẹ́ lọ bá mi mú fídíò ibi tí wọ́n ti dárúkọ bàbá wa kò jù bẹ́ẹ̀ lọ salamu alaikum wa rahmatullahi wa barakatuh.